One chance, the one to speak, the one stand up, the one up here. You want me, my sweet.
ọpẹ́. Ó bá ìdúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ mi. Fẹ́ẹ̀tì àbí. Fẹ́ẹ̀tì àbí. Àdóníṣọ́jọ́ ọ̀rọ̀ mi yẹ. Fẹ́ẹ̀tì àbí. Fẹ́ẹ̀tì àbí. Akọ̀yẹ́dẹ́ṣọ́jọ́ ọ̀rọ̀ mi yẹ. Fẹ́ẹ̀tì àbí. Ó ní ìgbà pípẹ́ lọ́wọ́ gbogbo èyí èèyàn. Nínú entertainment world, outside entertainment, ẹ̀yin fans, ẹ̀yin bákà, ẹ̀yin abẹ́nilé gbogbo, ẹ̀yin májò bàjẹ́, ẹ̀yin ẹni rúkà mọ́ ẹ̀yin ẹni ọlọ́run ọba. Ayẹyẹ ẹni ọmọ ìwọ̀n náà gbà, ààrẹ májò, ààrẹ bàbá aláyé, ìsọ̀lọ̀, alias Chicago. Chicago, òkè ìyẹn. Aláàbí owó tuntun, President Diamond Club. Ọtúnbà àbẹ̀fẹ́ kàwé, àbẹ̀fẹ́ bàbá lọ́lọ́lọ́lọ́, Solid Worth. Aláàbí ọ̀sán, Adéyẹ̀kẹ̀. Àbọ̀wọ́, akẹ́lẹ́kẹ̀ òkè ìyẹn o, ní ìfẹ́ ìrẹ̀lẹ̀. Àárín yóò gbọ́. Iwájú lójú mo gbé bàbá mi. Ó wà ní ìjọba rẹ̀. Ó kú àgbọ̀tì. Fẹ́tí àgbẹ̀kẹ́ ìdí ẹ̀ òkè ẹ̀sìn mi. Èmi náà bí ẹ̀ àgbẹ̀. Ìṣẹ́yìn ọ̀rọ̀ ẹgbẹ́ ní ìpọ̀tọ̀. Ògbó ọ̀dọ̀dọ̀ ọ̀dọ̀ àṣìlẹ́yìn. Ọmọ ọ̀dọ̀ ọ̀dọ̀ wà lóòzẹ̀ ìgbà. Ọba sẹ́ni tó mi kíkẹ́ ní ìyẹn. Èèyàn kẹ́rọ ẹni ìhọ́rọ̀ tí ó ti àkàbà bí. Oṣù wọn lọ tẹ́lẹ̀ ẹ̀kẹ́ ìmúlòpì wọn bí. Bẹ́ẹ̀ bá nínú olúwo wa, ẹ̀sọ́ tó bá nínú kú. Ìyẹn ni ìwọ́n máa wọ̀ lẹ́yìn. Ó ti ṣe kiri náà fún mi. Abdulganiu Akẹ́wùsọ́lá. Alhaji Kabiru Aṣípàdé Ṣọpẹ́. Alhaji Rafiu Adéyẹ̀kẹ̀. Oríire jẹ́ Adéyẹ̀kẹ̀ Ṣẹ́gun Ṣọ́ọ̀bù. Láti ìwòye yẹn ní the white news. Alhaji Kabiru Ṣọ́ọ̀bù. Alhaji Bakẹ́kẹ́ Kabiru mi. Ambassadorship Dr. Said Adéṣẹ́gun Ọmọdébí. Agbákẹ́ Ìbàdànlá. Ọtún bá ṣọ́wọ́ tirẹ̀. Alhaji Abiyama Sàlámì. Báwo Sàlámì fẹ́ẹ̀ tẹ̀ àgbẹ̀ ọ̀dọ́.
Fẹ́
Don't